ẹ̀yin tèmi ó ti wá lẹ́tìkẹ́ báyìí o lórí ọ̀rọ̀ Bukola Òkè tí gbogbo ayé mọ̀ ní Bukola Ẹlẹ́yẹlé. Oníkálukú ti jáde wọ́n ti wá sọ tiwọn. Ṣé ní ọ̀pọ̀lọpọ̀ jáde tí wọ́n sọ wípé lẹ́yìn ìgbà tí Bukola Òkè èyí tó sunkún síta wípé ebi ń pòun, ó lóun ò lówó lọ́wọ́, ó lóun ò ríṣẹ́ gbà, bẹ́ẹ̀ ni ó lóun ò nílé lórí, bẹ́ẹ̀ lòun ò ní mọ́tò. Ẹ wò ó sọ̀rọ̀ tó pọ̀. Kó tó di wípé a rí ní orí show Abiola Bayo. Bí Abiola Bayo ṣe gbé arábìnrin yìí jáde ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń pe àkíyèsí rẹ̀ wípé ọ̀rọ̀ Busola Òkè èyí tó gbé síta yìí wọ́n ní ṣe ni yóò ba platform ẹ̀ jẹ́. Wọ́n ní tó bá fẹ́ràn ètò tó ń ṣe ní orí platform ẹ̀ tó sì mú kí àwọn èèyàn ó gba tiẹ̀, wọ́n ní ṣe ni kó jáwọ́ lórí ọ̀rọ̀ Busola Òkè èyí tó rawọ́lé yìí. Wọ́n nítorí wípé wọ́n ní ṣe ni ọ̀rọ̀ rẹ̀ yìí yóò ba platform ẹ̀ jẹ́. Wọ́n ní ó ti wá fẹ́ sọ ètò tó máa ń ṣe, ó ti wá fẹ́ sọ di ètò kó máa tọrọ owó fún àwọn èèyàn. Wọ́n ní àwọn èèyàn oríṣiríṣi ló ń gbé wá. Wọ́n lè tó wá burú jù ní ti Busola Òkè èyí tó tún wá gbé síta yìí pé kí àwọn èèyàn ó ràn án lọ́wọ́, káwọn èèyàn ó dáwó fún un. Wọ́n ní kí ló ṣe Busola Òkè? Wọ́n ní ṣó ṣàárẹ̀ ni, wọ́n ní ṣó rọ lápá ni, wọ́n ní ṣó rọ lẹ́sẹ̀ ni, wọ́n ní kí ló dé tí arábìnrin náà ò sì lọ ṣiṣẹ́. Wọ́n ní oníkálukú ló ní ìṣòro kan àbí èkejì èyí tí wọ́n ń dojúkọ. Wọ́n ní tí gbogbo ayé bá jáde bí Busola Òkè bóun náà ṣe jáde tó sunkún jáde tó lòun fẹ́ para òun, a jẹ́ wípé ilé ayé ó dàrú, ilé ayé ó parẹ́. Wọ́n nítorí wípé ó nìkan kọ́ ló ní ìṣòro. Fún ìdí èyí wọ́n ní ṣe ni kó lọ wáṣẹ́ ṣe. Wọ́n ní tíṣẹ́ orin ò bá gbé mọ́, wọ́n ní kó wá iṣẹ́ míì ṣe. Wọ́n ló sì young, wọ́n ló lápá láti ṣiṣẹ́. Ó lè èwo ni àbúrò wa máa pariwo ní orí ayélujára kó máa threaten àwọn èèyàn wípé ṣe lòun fẹ́ lọ para òun torí pé òun ò ríṣẹ́ ṣe. Eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti sọ̀rọ̀ tí wọ́n sì ti sọ̀rọ̀ sí Bukola Òkè. Wọ́n ní gbogbo ohun tó wá ṣe ní orí ayélujára yìí wọ́n ní láti ra pítì àwọn ọmọ Nàìjíríà ni, wọ́n ní láti gbowó lọ́wọ́ wọn ni. Wọ́n ní torí wípé kò sí ní tó ṣe é. Fúdìí èyí tí èé bá ṣọ̀lẹ̀, wọ́n ní ṣe ni ó yẹ kó bọ́ síta, wọ́n ní kó lọ ṣiṣẹ́. Wọ́n ní kó wo gbogbo àwọn òṣèré orí ìtàgé. Wọ́n ní bí àwọn bíi Tóyìn Abraham, bí àwọn bíi Ìyábọ̀ Òjó, ẹ wò wọ́n dárúkọ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti Fúnkẹ́ Akíndélé gan pàápàá. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹni yìí lówó lọ́wọ́, wọ́n ní wọn ò fìgbà kan sí mi o. Wọ́n ní ṣe ni wọ́n ń ṣiṣẹ́ ojoojúmọ́ ni wọ́n ń ṣiṣẹ́ kúnṣẹ́. Wọ́n ní wọn ò sinmi. Bẹ́ẹ̀ ni wọn ò ti torí wípé bóyá àwọn ti lówó lọ́wọ́ káwọn má ṣiṣẹ́ mọ́. Wọ́n ní kí wá ló mú Busola Òkè èyí tó fi jáde tó fi wá sọra rẹ̀ dóníbàárà èyí tó fẹ́ máa gbowó lọ́wọ́ gbogbo àwọn èèyàn. Oníkálukú ti sọ̀rọ̀, àwọn tó bu ti bu, àwọn tó yìn ti yìn, àwọn tó káàánú rẹ̀ ti káàánú rẹ̀. Ọ̀rọ̀ yìí ló fà á tí arákùnrin kan tóun náà fi jáde tó wá ṣàlàyé ìdí tí actress Abiola Bayo èyí tó fi dá sí ọ̀rọ̀ Busola Òkè torí pé lẹ́yìn ìgbà tí ó gbé Busola Òkè jáde làwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí ní bú Abiola Bayo wípé ó dàbí ẹni pé àṣejù rẹ̀ ó ti fẹ́ pọ̀ jù. Wọ́n láwọn fẹ́ máa rí bí ẹni pé àwọn èèyàn tó ń gbé jáde láti wá gba owó yìí ṣe ló dàbí ẹni pé òun náà ó ní percentage èyí tó ń gbà lórí owó yìí. Wọ́n ní tí ò bá rí bẹ́ẹ̀ kò ní máa gbé gbogbo èèyàn wá sí orí ayélujára kó wá máa tọrọ owó fún wọn ẹ̀yin èèyàn. Arákùnrin yìí sọ ìdí èyí tí Abiola Bayo tó fi dá sí ọ̀rọ̀ náà. Ẹ̀yin tèmi ó ṣàlàyé nínú fídíò yìí. Ilẹ̀kùn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arákùnrin yìí èyí tó sọ nínú fídíò yìí. Orúkọ mi ò yí padà, Lánre Alìrìléṣe. Ohun tó mú mi wá sí orí fọ́nrán yìí láti ṣe fídíò yìí ni wípé ọ̀rọ̀ lórí Queen Busola Òkè Ẹlẹ́yẹlé lórí fídíò tó ń jà ràìràì. Mo fẹ́ kí ẹ̀yin èèyàn mọ̀ kankan o. Ọlọ́run má jẹ́ kí gbogbo wa rí àrípadà sí láburú. Ọlọ́run má jẹ́ kí ẹni tó ti ń ṣògo rí kó wá bá rẹ̀ ní situation wípé àbò ń tọrọ àbẹ́ ó di ẹni tó kù díẹ̀ káàtó fún. Ibi tí mò ń lọ gangan lélẹ̀ látàrí ẹ̀yin tẹ́ ń dráàgì Bíọ́lá Adébáyọ̀. Torí tẹ́ ẹ̀ bá mọ bí ọ̀rọ̀ ṣe jẹ́, bẹ́tà kẹ wá àyè
láti pe àwọn tó mọ foundation bí ọ̀rọ̀ ṣe gé láti ṣàlàyé fún yín bẹ́tà ju eléyìí ká máa comment mi ò wà engage opinion kálukú so bí kan bá ti dérú kórìíta báyìí different opinion lè máa rí kò dẹ̀ síbẹ̀ èèyàn ṣe lè control ẹ̀ but ibi tó yẹ kéèyàn ti sọ̀rọ̀ láti yànnàná ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ṣe jẹ́ ibi tó ta kókó ibi tí ò bá ti yí àwọn èèyàn láti sọ̀rọ̀ lé lórí. Ìgbà tí àǹtí Bùsọ́lá Òkè ṣe fídíò tó ń ṣe lórí TikTok èmi tiẹ̀ ń sùn ni I don't know anything. Ọlábẹ̀sì ló pè mí ẹ̀gbọ́n mi ẹ̀kalẹ́ níbo lẹ wà báyìí ni wọ́n ní àǹtí Bùsọ́lá Òkè pé wọ́n ní wọ́n fẹ́ commit suicide pé wọ́n fẹ́ para wọn. Mo fò dìde ibi tí mo lie down sí ni pé pípa bíi ti báwo kí ló ṣẹlẹ̀ kò sẹ́ni tí ò kí ń rí ìdojúkọ àwọn ìdojúkọ míì wà sometimes gẹ́gẹ́ bí Nàìjíríà ṣe hard àti gẹ́gẹ́ bí àgbáyé ṣe rí ṣèyí máa fẹ́ wò níwò ń gbà mí pé ṣé kò sọ Ọlọ́run gan mọ́ ni. Ó lè ṣe pè mí ọ̀rọ̀ pípa la gbọ́ yìí a lè lajúlẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ agbéra estate mi àti Ọlábẹ̀sì kò jìnnà síra wọn Ọlábẹ̀sì láti wá bá mi torí èmi ò lè drive ó láti wá gbé mi pé ká jìjọ lọ síbẹ̀ adébẹ̀ nǹkan tá a bá ó kọjá bẹ́ẹ̀ àǹtí yìí ti sunkún tí gbogbo ojú ti wú torí àwọn míì tí ò tún yé wọ́n wò ó pé wáì tó jẹ́ pé hòtẹ́ẹ̀lì ló ń gbé ó ṣe pé bóyá bí àǹtí Bùsọ́lá gangan fúnra rẹ̀ gan ló búùkù hòtẹ́ẹ̀lì ló ń sanwó hòtẹ́ẹ̀lì fúnra rẹ̀ kó tó rí pé mo lọ síbẹ̀ àwọn Yorùbá máa ń pa òwe kan wípé wọ́n léèyàn kì í ní ẹni mímọ̀ sùn kó tún máa mu kíkan tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà tẹ́ ń wò mí mi ìmọ̀wé yẹn pa jù yín lọ ó ti yé wa nǹkan tí mò ń sọ bí tí Bíọ́lá Adébáyọ̀ ti wá kọ́ mi ní pé ìgbà tí Bùsọ́lá Òkè Ẹlẹ́yẹlé ṣe fídíò àwọn fọ́ọ̀sì àǹtí Bùsọ́lá wọ́n ti ń reach out sí Bíọ́lá tó ti ń send fídíò yẹn sí wọn already. Bùsọ́lá Òkè dẹ̀rẹ̀ àǹtí ló jẹ́ sí Bíọ́lá Adébáyọ̀ some years back tí ó ṣọ̀rọ̀ 20 years Tòkunbọ̀ rèé tó jẹ́ àbúrò Ẹlẹ́yẹlé ọ̀rẹ́ lọ́jọ́ jẹ́ òun àti Bíọ́lá Adébáyọ̀ so irú Bíọ́lá ò lè máa gbọ́ pé nǹkan fẹ́ ṣe àǹtí yẹn pé ó fẹ́ kú káwọn ọmọ máa reach out sí kó máa kọ bí ara sí láago 12 òru àbí tó 1 èmi ni mo pe Bíọ́lá Adébáyọ̀ fúnra mi pé báyìí ló ń ṣẹlẹ̀ o Bíọ́lá ní báwo la ṣe dá síbẹ̀ pé òun náà ti ń rí different tags everywhere tó ti ń send video àwọn tó ń send through WhatsApp ó dẹ̀ bá àǹtí yẹn sọ̀rọ̀ torí táwọn Yorùbá sọ̀rọ̀ ń sìn ẹ máa ní pé wọn ò sọ̀rọ̀ wọ́n dé mọ́ títí wọ́n fi para wọn ìdí nìyẹn tí Bíọ́lá tó fi tara ṣàṣà wípé òun ní láti débẹ̀ a fi lọ síbẹ̀ mi àti Bíọ́lá láti lọ interview wọn pé àǹtí Bùsọ́lá kí ló ṣẹlẹ̀ kí ló ta fi já síbi ta já sí kí ló dé àwọn fọ́ọ̀sì yín láti gbọ́ láti ẹnu yín gẹ́gẹ́ bí interview àgbí tí Bíọ́lá jẹ́ eléyìí yàtọ̀ sí pé nǹkan tó ń ṣe ní studio tó máa invite àwọn èèyàn láti gbọ́ ìrírí látẹnu wọn nǹkan tó ń pass through eléyìí ti hàn sí gbogbo ayé already ẹ dẹ̀ mọ̀ pé òdú ni àǹtí Bùsọ́lá jẹ́ kò kì í ṣàìmọ̀ fólóko everybody ló mọ Bùsọ́lá Òkè Ẹlẹ́yẹlé kó ló máa jẹ́ kéèyàn rí pé kéèyàn máa pìtàn tẹ bá rí mi nígbà kan tó wà lọ́wọ́ mi nǹkan burú jáì ni tẹ bá rí mi nígbà kan tí ò tí ì sówó lọ́wọ́ mi tó wà lọ́wọ́ mi ń sìn òun ló ṣe nǹkan tó jẹ́ nǹkan tí ń gbọ́ tó dùn gbọ́ létí abájọ débè mi àti Bíọ́lá lọ́jọ́ kejì pé báyìí ni àti Bùsọ́lá bó lẹ ṣe dé stage yìí kí ló ṣẹlẹ̀ because àwọn fáǹsì ní láti gbọ́ kí ló fa pé ẹ fẹ́ fi para yín ìdí nìyẹn intention Bíọ́lá nìyẹn láti lè jẹ́ káwọn fáǹsì ẹ lè mọ̀ àti àwọn fáǹsì àti Bùsọ́lá torí àwọn èèyàn ti ń pè different mo fẹ́ kẹ́lẹ̀ túmọ̀ nǹkan kan wípé Bíọ́lá Adébáyọ̀ gbogbo nǹkan tí Bíọ́lá ń ṣe kò ṣe pé bóyá àbí Bíọ́lá máa ń fi àkáǹtì details sílẹ̀ láti lè máa fi mọ̀ wípé bóyá nítorí nǹkan tó fẹ́ jẹ àbí látàrí owó tóun fẹ́ gbà lápò ara ẹ̀ ló ṣe ń sáì lọ́dọ̀ Bùsọ́lá Òkè torí pé ó jẹ́ star any help tí Bíọ́lá bá ṣe fún everybody àkáǹtì wọn ló máa drop tí ẹ kọ́kọ́ máa follow up pé iye báyìí lówó láti lè jẹ́ kí ni láti lè update àwọn audience Bíọ́lá ò kí ń gbá nísìn èmi bí ẹnìkan mo ti advice ẹ pé kó lọ create account fún foundation account ẹ
so many people tí lady yìí tó ti ẹ̀bùn tó wá sí social media kó bá pé àbó fẹ́ gba nǹkan mi kábà ní pé nǹkan tó fẹ́ gbà ló ṣe sáré lọ interview ẹ̀gbọ́n ó gbọ́ ìtara ẹlẹ́rù ara àti gẹ́gẹ́ bí àǹtí ẹ̀ ṣe gbẹ́ sí pé kí ló gba yín dé stage tó fẹ́ fi para yín èmi dẹ̀ ni mo pé ká fi dèrò ibi tá àǹtí Bùsọ́lá wà ká lọ fi ṣe fídíò yẹn fún wọn láti lè jẹ́ kẹ́ gbọ́ full details láti ẹnu wọn nǹkan tó ń go to tó fi délẹ̀ ìpọ́n fẹ́ fi para wọn Bíọ́lá ò dẹ̀ kì í ṣe Ọlọ́run kò lè help everybody tán àìmọye nǹkan mi tèmi náà máa pe Bíọ́lá fún ó ní ọmọ church mi kan ọmọ sí ànẹ́sì mẹ́mbà ní tó ní kidney problem tó ní gbogbo over 4 years bọ̀ mi ìfẹ́ kí Bíọ́lá máa wò ní ìwòpé tó pé máa ṣe jọ jẹ́ ọ̀rẹ́ pé bá fẹ́ máa take advantage láti lè máa fi máa ṣe kinní a lot of people wà àìmọye lómi máa pè ń gbà mí tó máa gbé ṣépè pé òní kó wá help kó wá help ṣé ìgbà tóun bá kú kò lè help everybody Ọlọ́run kan tá à ń béèrè nǹkan lẹ́ẹ̀kọ́ kì í ṣe as a once kábèlè tàṣí ẹni tó jẹ́ ẹlẹ́run ara so bí ọ̀rọ̀ àti Bùsọ́lá Ọ̀kẹ́ ṣe wáyé nìyẹn torí mo rí dífẹ́dífẹ́ fídíò rí dífẹ́dífẹ́ kọ́mẹ̀tì mi pé kí Bùsọ́lá Ọ̀kẹ́ kó lọ ṣiṣẹ́ ṣókún lápá ni mo fẹ́ kẹ́yìn mọ̀ kankan o kọ́ ló bá yẹ kí everybody wa kó rí àkárí àpadà sí láburú ẹlòmíì tó ní ṣọ́ọ̀bù tó ní company tó ní ilé epo tó ní dífẹ́dífẹ́ kan tó jẹ́ bílíọ̀nìyà gan tí ìkan bá fẹ́ yí padà bá fẹ́ bàjẹ́ láàrin ọjọ́ kan àwọn ayé tún máa búrú èèyàn yẹn gan bó ṣe rí dífẹ́dífẹ́ company kan tó ṣe apá ń dùn àbí ṣẹ́ṣẹ́ ń dùn ni Ọlọ́run ọba yìí àṣeyọ́wù ni ẹ mọ̀ kéèyàn ti lórúkọ rí kéèyàn ti ní nǹkan rí téèyàn travel America Bùsọ́lá Ọ̀kẹ́ àwọn yẹn ti travel America travel lọ sí UK nígbà tí mo fẹ́ ṣe níyì nígbà yẹn kó wá ṣàdédé wá bá rẹ̀ ní situation wípé kò wá sí nǹkan kan mọ́ bíi pé kò wá sí èèyàn kan tó tiẹ̀ ń sọ pé báwo ni Bùsọ́lá kò sí pé nǹkan téèyàn ń show love fún àṣẹ ẹlẹ́rọ ara máa fẹ́ wò ní wò pé ṣé ó ti tọ́ fún òun iṣẹ́ náà ló wá padà wá di báyìí because ọ̀dà mi pé ẹ̀yin èèyàn ẹ̀ understand the kind of bí ọ̀rọ̀ àti Bùsọ́lá ṣe jẹ́ ẹni tó ti ní tẹ́lẹ̀ tí nǹkan ṣàdédé change gbogbo ẹ̀ bàjẹ́ tó wá dẹni tó yẹ pé ó wà wọ̀sùn tó wá di wípé kò sí àti sanwó ilé dọ̀ràn ẹ̀yin sọ pé kó lọ ṣe business tí orin ò bá ti gbé kó lọ ṣe business tó bá ṣé wọ́n sọ fún pé àwọn ò ní business kan tó ń ṣe tẹ́lẹ̀ tó fi ń yọwọ́ padà ni àti Bùsọ́lá tí mo mọ̀ ní tó ń ṣe ọ̀gáníìkì nìkan tó ní ṣọ́ọ̀bù ńgbà tó ṣe gbogbo ẹ̀ suddenly gbogbo ẹ̀ change náà ni kéèyàn ní $100 million gan lọ́wọ́ gan kó máa fi ṣe business gan tí nǹkan bá fẹ́ yí padà káyé ṣáà máa mú wa káyé má yí sọ́rọ̀ wa ẹ jẹ́ ká máa wà sensitive tí ọ̀rọ̀ bá ti ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa kọ́ máa digest ẹ̀ ń drag Bíọ́lá kí lè ń drag Bíọ́lá fún nǹkan tí Bíọ́lá ṣe ò bad now ẹ̀yin wo ni wò pé bá pé àwọn kan ti lé kalẹ̀ already ó yẹ kí Bíọ́lá yọjú tọ̀dọ̀ sọ pé ti bẹ́ sọ́rí ọ̀dọ̀ Bùsọ́lá Ọ̀kẹ́ lẹ́yẹlé bọ̀ fídíò tó ń rí ni ó possible tí fídíò yóò bá trend pé kó máa trend like ó fẹ́ para ẹ̀ ó possible tó yẹ pé tí Bùsọ́lá Ọ̀kẹ́ bá reach out sí wọn pé òun ní díẹ̀ kù ni Bíọ́lá lè ó máa fi òun náà sí ó máa fi àti Bùsọ́lá sí lane ni pé ẹ̀yin náà lọ queue àwọn kọ̀ọ̀kan báyìí ló wà wájú òun náà bọ̀ bí ọ̀nà tó gbà wá tí ó fi ń trend táwọn èèyàn fi ń rí pé àti ìfẹ́ para ẹ̀ òun ló fún wọ́n mú mi pé òun náà pẹ̀lú báwọn fọ́ọ̀sì náà ṣe ní chat sí pé ṣé ẹ pé eléyìí ò ní fáǹsì ni láfi lọ bá àǹtí pọ́ kí ló ṣẹlẹ̀ jẹ́ káwọn èèyàn gbọ́ nípa yín àǹtí ẹ̀dẹ̀ ṣàlàyé nínú fídíò ẹ lọ́wọ́ fún fídíò ẹ má wo eléyìí tó wọ́n pè lórí Instagram láti lè máa fi judge ẹ bá lọ́wọ́ fún fídíò láti ìbẹ̀rẹ̀ máa rí pé máa mú bí tọ́rọ̀ ti ń bọ̀ ìgbà tó dẹ̀ ṣe fídíò nìyẹn ìwọ́n tó bá ti lè ṣe ìrànlọ́wọ́ kò kí ń ṣe nọmba túláàsì kò kí ń ṣe dandan torí anybody òṣìṣẹ́ fẹ́ anybody lápò àwọn fáǹsì ẹ̀ tó máa ṣe tó fẹ́ràn ẹ̀ tó láìkì orin ẹ̀ wọ́n sì máa ṣe nǹkan tó bá fẹ́ ṣe tó o bá nídìí ọlọ́run tó bá fẹ́ ṣe jókòó jẹ́ má wulẹ̀ sọ ọ̀rọ̀ tí ò ṣe àbí kó máa drag àwọn tó ń tẹ̀ láti yẹ̀pù so ṣé ìgbà tá àti ìbá wa parẹ́ ń sìn tó bá wá kú ẹ̀yìn tẹ̀ ń tààgì Bíọ́lá káàtì ọ̀tá tí ẹ̀ bá gbàbẹ̀ lọ kú ẹ̀yìn tẹ̀ ń tààgì Bíọ́lá tí ò bá lọ kọ bí ara sí ẹ̀ ló lè máa kà lọ́bù pé bẹ́ẹ̀ ṣe ń tààgì ẹ̀ tó ṣebí the same industry lájọ wà wáì tẹ́ pé kò dé láti lọ ẹ̀pù ẹ̀ ó dẹ̀ ni pé ọmọ tó bá ń dùnyàn èèyàn kì í fi sábẹ́ aṣọ olófin wọn àti tó fi sọ̀rọ̀ pé ẹ láti sọ̀rọ̀ láti jẹ́ káwọn fáǹsì yín mọ̀ pé fídíò tẹ́ ṣe kò kí ṣe pé ẹ̀kọ́ dídì wájú àti sọ pé fẹ́ para yín ó kò sun yín lẹ́fi ṣe fídíò lẹ́fi sọ̀rọ̀ wípé okay o I'm sorry I'm so sorry tó ń tọ́ láti sọ ni pé àwọn èèyàn kàn kí ó miscode ọ̀rọ̀ yẹn ni pé like
pé I'm sorry tó sọ wípé wọ́n sọ pé àwọn fẹ́ lọ para wọn àti náà fún wọn sọ nínú interview ẹ lọ́wọ́ fún interview náà wípé tó bá gba ẹ̀mí ara ẹ̀ gan kò lè rí ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run. Èmi gan tí mò ń bá yín sọ̀rọ̀ yìí kò pé mi gan fúnra mi kò sẹ́ni tí ò ní ìdìrànlọ́wọ́ kò sẹ́ni tí ò ní 1 or 2 3 tó ń go through. Tí mo lè wá sí online ní gan máa sọ tí màmá máa dẹ́rìn pa ẹ̀tẹ́ ìmọ̀ máa rẹ́rìn ẹ mọ̀ kó tí mi gan fúnra mi gan tí mò ń bá pò ní kọ́nà tèmi gan. Mo ti sọ̀rọ̀ yìí rí pé mi gan fúnra mi gan mi lè help everybody. Wàá rí àwọn míì tí wọ́n máa di ọ̀tá wọn wàá rí àwọn míì tó máa di ọ̀rẹ́ látàrí pé ẹ ràn mí lọ́wọ́ ẹlòmíì tó bá bá ẹ̀pọ̀ lọ́dọ̀ tèmi gan tí wọ́n pé mi ò ní ẹlòmíì máa gbé mi ṣépè ni. Èmi gan fúnra mi gan tí mò ń sọ̀rọ̀ pé mi náà mi ò ní ìdìrànlọ́wọ́ náà kò sẹ́ni tí ò ní ìdìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run. Bọ̀ ká má jẹ́ ká tí nǹkan bá dé ká máa fi máa wò wípé èèyàn kan báyìí ó lè yí fún everybody kó ló má jẹ́ kó yí sí láburú fún wa. Ó dàbí nǹkan tí mo máa ń sọ ni pé dápẹ́ ìgbà téèyàn bá mọ̀ ìgbà téèyàn bọ̀ wá nílé ayé gan nìyẹn máa sọ fún Ọlọ́run gan wípé bàbá mi ẹgbẹ́ yọ̀ǹda èmi náà èmi ò lọ́bi kankan. Àwọn kọ́mẹ̀ntì mi téèyàn mi bá tiẹ̀ rí gan ó lè mú kẹ́ni yẹn gan lọ wà depressed kó lọ pa ara ẹ̀ for real lóòótọ́. Ẹ̀yin tẹ́ mọ̀ Bíọ́lá Adébáyọ̀ tẹ́ bá wọ̀ kó kẹ́ ẹ jẹ́ bí blogger tẹ́ bá lè get number ẹ̀yin ẹ̀ pé kẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ pé báyìí ni ìyá gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń kọ́mẹ̀ntì ń sìn ṣé tó bá bèrè ẹ̀pù lọ ṣé gbogbo anybody tó ń bá bèrè ẹ̀pù lọ èlé yìí náà ń ṣe fún ni ṣé bẹ́ẹ̀ máa fi most of them wọn náà sí on list ni ẹ̀ ń drag ẹ̀ ń drag bẹ́ẹ̀ ṣe ń tàgẹ̀ tẹ́ ń mention ní orúkọ ẹ̀ tí ó bá tún lọ ṣe fídíò sí ẹ máa sọ̀rọ̀ sí wípé tọ̀tà lédè má lọ kú wípé ṣe bẹ́ẹ̀ pé Bíọ́lá I was there. Èmi ni mo pe Bíọ́lá she's my friend mo pe lọ pé Bíọ́lá àlè lájúlẹ̀ kíta lùbọ̀ kó wọ̀ o. Kò sẹ́ni tí ò níbi tó kù sí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. Ìwọ tó bá ti lè ní nǹkan láti ṣe ìrànlọ́wọ́ kan. Má wulẹ̀ fi ẹnu gba nǹkan míì jẹ́ fún àwọn tó ẹ pé ó fẹ́ ṣe nǹkan fún. Mo fẹ́ kẹ́ mọ̀ kankan wípé àǹtí yẹn náà kò wù àwọn náà láti lè máa fi sọ wípé òkè o. Káwọn èèyàn máa dá owó fún wọn lọ́bàá yẹ kán dáwó ìbànújẹ́ fún wa ẹni tó ti ń fúnyàn wọn lọ́bàá yẹ kó wá dẹni tí kò lè fúnyàn mọ́. Ilé ayé yìí wà fún spiritual ju bá ṣe ń wo ìlọ kò ní yí sí lílí láburú fún gbogbo wa. Tẹ́ bá rí pé ẹ wà ní that situation lè máa bó ṣe ń rí kéèyàn ti lórúkọ rí kó ti rain sọ́dí kí gbogbo everything wá change. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má wulẹ̀ drag Bíọ́lá kí lè ń drag Bíọ́lá fún torí Ọlọ́run ẹ má drag Bíọ́lá ẹ sọ pé ṣe bí òun náà jáde ńgbà kan wá sọ̀rọ̀ wípé báyìí bó ṣe pé fún wọn tèkì àwọn èèyàn for granted ní online ṣèkútà pé ó bá rí pé ó ń gbowó lọ́wọ́ wọn làbí àkáǹtì ló ń drop sábà ní pé nítorí pé nǹkan tó fẹ́ jẹ lápò ara ẹ̀ ló ṣe é ṣe nǹkan tó ń ṣe òun náà kàn tẹ́ láti help ẹlẹ́run ara ni pé ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí ó tó bá débẹ̀ nìyẹn àbíjọjọ débẹ̀ nìyẹn èmi bí ẹnìkan kò ní bá bẹ́ẹ̀ mo fẹ́ gbowó lọ́wọ́ àǹtí Bùsọ́lá pé lára owó tó fún wọn bọ̀bá ìwá ètò èèyàn máa wà tó yẹ pé ẹni tó ti ní kó wá dẹni pẹ́ni tí ò ní mọ́ tó wọ́n ń sùn káàkiri tí ò lè sanwó ilé mọ́ àti jẹ àti mú gan ó di ọ̀ràn lára àwọn gọ́dọ̀tà tí yẹn tó ṣe arrangement láti UK ló fi sanwó òtẹ́ pé kó máa tẹ̀sùn bẹ̀ẹ́ iná for some time títí a máa fi gẹ́ẹ̀tì bí a ṣe bọ́lọ̀ ṣe máa ṣe yanu kó ní pẹ̀lú náà owó iná ilẹ̀ ṣìkì credit card ló fi ṣe ló fi búùkù ẹ̀ online ó sanwó ẹ̀ díẹ̀ rẹ̀ lápò ara ẹ̀ ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má drag Bíọ́lá kí lè ń drag Bíọ́lá fún mi ò wá láti wá bẹ́ anybody jàbí láti wá sọmọkàn láti wá yànnà náà ọ̀rọ̀ bọ́dọ̀ ṣe jẹ́ ni kò ṣe pé nítorí pé àti Bùsọ́lá jẹ́ olórúkọ Bíọ́lá fi sáré art facts pé ó ṣe Bùsọ́lá ọ̀kẹ́ ṣe fídíò ní ọjọ́ kejì Bíọ́lá sáré débò ti lọ interview ẹ̀ látàrí pé ó ń gbọ́ pé ló fẹ́ para wọn ló ṣe láṣẹ débẹ̀ pé kìlómítà fẹ́ para yín ẹ mọ̀ kàtà àti Bùsọ́lá náà tó ti mẹ́sẹ̀jì Bíọ́lá tí Bíọ́lá gùn respond ni mo fídíò tó rí àti nǹkan tá gbọ́ ìtara ẹ ló fi mú wa débẹ̀ ṣé tọ̀tà wọn bá kú ṣé kò ní bí everybody ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run God bless you.